Eidul Adha ọdún àgùnrán so ọpẹ́ náà là ń dá gbígbé Ọlọ́run tóbi pé Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahil hamd tàbá ń lọ yídì kan tó gbé òun dúró àmọ́ tàbá kí òun tán ìmáàmù ó na ọ̀bẹ sókè ẹ fojú rí sókè tó máa lọ pa ẹran tó bá ti ṣáájú ìmáàmù pẹran òní ládá ẹran ohun ẹ̀jẹ̀ ni kò tí tásùkò gbà ó paléyá nìyẹn ó kàn pẹran lásán òun ni ọ̀nà tó bá gbà lọ yídì ó gba ọ̀nà míì kò fi padà súnà Ànábì nìyẹn. sallallahu alayhi wa sallam. ìbéèrè kan wáyé pé ǹjẹ́ a lè fi pamọ́ nínú ẹran iléyá àbí tá a bá ti pa níjọ́ kan náà ká jẹ ogun ẹ̀ tán. ìjẹkújẹ nìyẹn ìjẹkújẹ nìyẹn èèyàn ń ṣẹran oníyọ̀ kìí ṣe haram láti preserve bẹ́ẹ̀ ni preservation lè yọ̀ yẹn wà fún fún fíríjì ò tí ì dé bẹ́ẹ̀ ni dá mẹ́ta dá ẹran sí mẹ́ta fakulu miniha wà á tẹ́ imul ba'isal fakir ẹni tí ó rí rárá fakir tó tálíkà Ọlọ́run ò fẹ́ jẹ́ àkọ́kọ́ gbàgbéra ló fi ní kùlú mínìhá kó o tó yọ fún yàn yọ tiẹ̀ pamọ́ náà yọ tiẹ̀ pamọ́ so ìtọ́jú ẹ̀yẹn ọba ní fíríjì tó lè tọ́jú ẹ̀ sí tọ́jú ẹ̀ rọra máa jẹ́ díẹ̀díẹ̀ tó bá dá sí ìdá mẹ́ta mú dá kan fáwọn ará ilé ẹ̀ fún gbogbo kìíní ìdá kejì kò pín fáwọn tó bá tó yá sí pé aláìní ládùúgbò ìdá kẹta tọ́jú ẹ̀. Islam ò kìí ṣẹ̀sìn nira kò pẹran tán lóòjọ́ kò sì jẹ tán ìjẹkújẹ so bó ṣe rí nìyẹn. kí Ọlọ́run kí ó jẹ́ ká rí bàbá Àgbàlá Igi pẹ́ albarka ọlá Ànábì wa Muhammad.